ìgbà tó lé kókó ẹnìkan wà ìyá mi ẹjọ́ dákẹ́wọ̀ ẹjọ́ ìyá mi títí láíláí ni nígbà àpáyín kéke ẹkú òde ṣe sun lórí ìtẹ́ yìí ewu òrìṣà wọn ní ògbọ́dọ̀ lámi lójú. Mo ní ìyá yẹn á pè mí á ṣàdúrà fún mi á bá mi sọ̀rọ̀ tútù á sọ fún mi ó dẹ̀ ṣe bọ̀ wá dá o mi ì fi ọ̀rọ̀ ìyá yẹn ṣeré láyé títí láyé gbogbo tí Ọlọ́run fẹ́ ṣe nílé ayé ìtàwọn náà lórí àwọn ọmọ wọn á rẹ́rìn ayọ̀ lágbára náà ẹ̀jẹ̀ tí wọ́n máa wo wọ́n tún ti wá di ìyá wa lórílẹ̀‐èdè yìí o ìyá wa àkọ́kọ́ ìyá mi sẹ́nitọ́ Oluremi Tinubu mo dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ti ṣàdúrà fún mi láàárọ̀ yìí láti òru tó ti ṣẹlẹ̀ inú wọn dùn inú wọn máa dùn ayọ̀ wọn máa ń kún ni kọ́lọ́hún tiẹ̀ tó gbé wọn dé ipò tó wà yìí wọ́n ti dó tì mí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti máa ń gbàdúrà fún mi kí n má ṣe yọnu Ọlọ́run á ṣe ó lé ní ogun láyé kí n má ṣe yọnu kí n ṣáà fọkàn sọ́dọ̀ Ọlọ́run kí n má gbàdúrà. Ìyá dáadáa ní o mi ò fi ọ̀rọ̀ wọn ṣeré dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn wọ́n dúró tì mí gbogbo ọ̀nà ẹ máa bá mi gbàdúrà fún wọn gbogbo ibi tẹ́ bá wà Ọlọ́run dé sílé ayé tèmi Ọlọ́run ṣe dé sílé ayé tèmi kọ́lọ́run dé sílé ayé gbogbo yín bó ṣe ń darí wa lórílẹ̀‐èdè yìí àwọn náà ni Ọlọ́run lò fún ààrẹ orílẹ̀‐èdè wa kọ́lọ́run Olódùmarè kó má ṣì wọ́n darí bí wọ́n ṣe ń dùn sí nǹkan gidi kí ìbànújẹ́ kó má wọlé tọ̀nà wọ́n kí àyọ̀ máa jẹ́ tiwọn títí láéláé gbogbo ẹ̀yin abiyamọ tó wà bí èṣe ẹ̀kọ́ àdúró tì mí ẹ wá bá mi yọ ní ayọ̀ ní tán lé yín o ẹ ní ṣàṣetì o orin chief imam ẹ ní ṣàṣetì o ẹ ní gbà àgbà tí àdúrà yín á máa gbà o ètí àdúrà ìbá gbà Ọlọ́run ló dé fún o Ọlọ́run ló dé fún o ó máa lé kókókó bí ojú ẹja adẹ̀tù wá rọ̀ o tó bá lé ẹ má fòyà ẹ má ṣojo ẹ jòkó Ọlọ́run ògbó Ọlọ́run òdìbò ẹ̀rí inú mi bóyá rí rè ní ìbáyọ̀ yóò dì gbúrúgbúdú nínú mi rí ó bá sùn ní bí o tiẹ̀ ń rò ó bá wẹ̀ kò ṣe nǹkan burúkú sí mi ó bá wẹ̀ kò ṣe nǹkan dáadáa sí mi ṣùgbọ́n nǹkan ayọ̀ báyìí ó máa ń dùn mọ́ mi nínú mi tí o bá ṣoríire báyìí inú mi máa ń dùn mí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ ẹ wá bá mi yọ̀ pẹ̀lú orin yín ṣe fi máa mi orin náà máa kọ kẹ́yìn èmi náà dìde ìṣúre láǹfààní àtijọ́ púpọ̀ màá mí sọ́tún màá mí sósì màá ṣe díẹ̀díẹ̀ ẹ̀yìn tẹ́gbẹ́ ọmọ yín ló bímọ ìyá yín ló bímọ nítorí pé gbogbo ìgbà ló máa bá yín jọ́sìn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tún ti lọ láàfin ọdún kan àrí láàfin àdúgbò lọ́wọ́ Ọlọ́run
ìkọ̀kọ̀ yín ò ní máa mú bọ́ láyé. Wọ́n ti bọ̀ ní kàá ó ti lọ oríṣiríṣi àti rí ìkíní lọ ìkejì lọ ìkẹta lọ bóyá kan mọ́ tó ẹjẹ́ àgbà ẹ̀ ní máa mú bọ́ láyé ni. Àníkẹ́ torí imú ẹ̀yìn ìyá yìí ẹ̀ ní máa mú bọ́ ọmọ yóò ní máa mú bọ́ gbogbo nǹkan nígbà yìí ẹ máa mú ṣe ní o. Bí inú mi ṣe ń dùn lẹ́nu inú ẹ̀yìn náà dùn kálẹ̀. Àwọn ọmọ tẹ̀ inú aṣoríire ẹ̀yin náà aṣoríire o. Aláyọ̀ ń yọ̀ ẹ wá bá yọ̀ ẹ wá bá mi yọ̀ ní. Ebi ò pa yín lẹ́yìn ebi ò ní pa yín. Ẹni kí ẹ wá bá mi yọ̀ ní. Ayọ̀ mi di ìbànújẹ́. Kí mi máa mú kí ẹkú àdótì. Gbogbo jọmọ́ mo kí o. Ẹ ṣé o kí gbogbo jọmọ́ o. Allahu Akbar. Hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ká sọ pé alhamdulillah, 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 alhamdulillah rabbil alamin. Báyìí ká jókòó ká sọ pé Allahumma salli ala sayyidina Muhammadin wa ala rasulillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله القائل في كتابه الكريم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. والصلاة والسلام على الرسول الكريم وعلى آله وأصحابه ومن تبعهم على دين الحق إلى يوم الدين. جماعة يا صفي الحمد لله. يا صفي الحمد لله. يا صفي الحمد لله رب العالمين. Èyí tí mo kọ́kọ́ wí ni pé Ọlọ́run sọ nínú Al-Qur'an pé la in shakartum tóun bá ṣoore fún yín tẹ́ ẹ bá sọ pé la azidannakum Ọlọ́run kápá máa gẹ́ bí ẹni wípé ẹni tágbára èèyàn kàtà ń sọ fún wípé fi dá wa lójú. Ọlọ́run fi ń dá wa lójú wípé bá a bá sọ pé òun ó ṣàlékún oore tọ́lọ́run ṣe fún bàbá wa tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Bàbá wa Muhammad Ismail Enitan Adeyeye Babatunde Akande Ogunwusi Ọ̀gájà kejì Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ ó bù háyà jama ẹjẹ́ sọ pé alhamdulillah. Lápapọ̀ ẹjẹ́ ké suratul Fatiha ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. تبوا لنا سبعي àmọ́ sọ pé alihamdulilayi ọpẹ́ mi ni alihamdulilayi ọpẹ́ mi méjì alihamdulilayi ọpẹ́ mi mẹ́ta alihamdulilayi ọpẹ́ mi mẹ́rin alihamdulilayi ọpẹ́ mi. Alhamdulillahi ọpẹ́ wa dẹ̀fà. Alhamdulillahi ọpẹ́ wa dèjé. Alhamdulillahi ọpẹ́ wa dẹ̀jọ́.
double decker lọ́dọ̀ àwọn akí bàbá lọ́wọ́ akí bàbá èrè bẹ́sẹ̀ akó oríire tòní Ọlọ́run sọ nínú Al-Qur'an sọ kankan nínú Al-Qur'an Ọlọ́run ní bismillahir rahmanir rahim ó ní wa annahu huwa ad'aka wa abuke wa annahu huwa ad'aka wa abuke Ọlọ́run ní tẹ́ bá rẹ̀yàn tí ń rẹ́rìn tẹ́ bá rẹ̀yàn tí ń jó tẹ́ bá rẹ̀yàn tí ń gbàlejò níbi tá a wà yìí àwọn ọba wà ńbẹ̀ níbi tá a wà yìí àwọn àjòyè wà níbẹ̀ níbi tá a wà yìí àwọn aṣáájú ẹ̀sìn mùsùlùmí wọ́n pọ̀ rẹpẹtẹ bàbá wa síwájú bàbá wa ṣeríkì Ile-Ife tí wọ́n jẹ́ aṣáájú fún wa ní mọ́sálásí gbogbo wọn ni wọ́n wà ńbẹ̀ àwọn ìyá àdín wọ́n pọ̀ rẹpẹtẹ kò sí nǹkan kan tá a wá ṣe bí kò ṣe pé àwa bàbá kábíyèsí yọ̀ annahu huwa adhaka wa abuki wa annahu huwa adhaka wa abuka wa annahu huwa adhaka wa abuki. Èèyàn kì í dédé rẹ́rìn Ọlọ́run ní pẹ̀dá lẹ́rìn wákà sára sọ̀rọ̀ Ọlọ́run fún ara rẹ̀ ní òun lòun máa ń pa ẹ̀dá lẹ́rìn tẹ́dá bá rẹ́rìn òdìkejì ẹ̀rín àwọn ò torí ẹ̀ wá bí torí inú dídùn la ṣe wá bí. Ọlọ́run tún sọ̀rọ̀ ara rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Lillahi mulku samawati wal ardi. Yakhluqu ma yasha'u. Yahabu liman yasha'u inathan wa yahabu liman yasha'u dhukuran. Aw yuzawwijuhum dhukuranan wa inathan wa yaj'alu man yasha'u aqiman.
wal ard pé ìkápá sánmà méjèèje ilẹ̀ méjèèje tọlọ́run ni kò sírú ọlọ́run jàmáà bàbá wọ apá ọ̀tún ayé kò sírú ọlọ́run bàbá wọ apá ọ̀rọ̀ ayé kò sírú ọlọ́run bàbá wo wájú ayé ẹ̀yìn ayé kò sírú ọlọ́run bàbá wò kí ayé ta òsàlẹ̀ ayé kò sírú ọlọ́run. ìkápá sánmà méjèèje àtilẹ̀ méjèèje tọlọ́run ni àmọ́ ẹni tọ́lọ́run bá yìn ọlá fún ó yìn fún un ni bàbá wa kábíyèsí ọlọ́run ló ní kẹ́ ẹ wáyé lápá ọ̀tún ayé ayé mọ̀ pé wá lápá ọ̀rọ̀ ayé ayé mọ̀ pé wá lápá ọ̀tún ayé ayé mọ̀ pé wá lókè ayé ayé mọ̀ pé wá nísàlẹ̀ ayé ayé mọ̀ pé wá ẹranko tí ń bẹ nínú ìgbẹ́ gan mọ̀ pé wáyé ìrókò tí ń bẹ nínú igbó gan mọ̀ pé wáyé ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run bá yìn fún bẹ́ẹ̀ bá dé apá ọ̀tún ayé gbogbo èèyàn dìde dúró ọlọ́run ló wí bẹ́ẹ̀ èèyàn ọba ń sàárẹ̀ bọ́lọ́mọ̀ ọba gbà yìn fún kó wá dáàrin èèyàn níbi tí àwọn akabíyèkíbí èèyàn wà kó wá ní ẹ̀rí nínú ẹ dìde dúró wá ní sẹ́kù ìsègbè ń sàárẹ̀ ṣùgbọ́n ẹ tí ì ní wọlé rárá mọ́tò yìí ò tí ì ní dúró rárá ẹgbẹ̀rún èèyàn lọ́nà ẹgbẹ̀rún wọ́n máa dà gírrrr wọ́n máa dà gírrrr wọ́n máa dà gírrrr wọ́n máa dà gírrrr bàbá ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run wo ni ọlọ́run tí ò ṣe ṣẹ́jú sí kí ló yẹ tó sọ̀rọ̀ lágbẹ́jẹ́ báyìí padà ń bẹ̀ kò ṣe ṣẹ́jú sí jàmbá bílẹ̀ bá mọ́ ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí bílẹ̀ bá ń tú ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí tóòrùn bá ràn ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí tójò bá rọ̀ ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí ẹ̀rí ó tójọ́ mẹ́ta nísìn ẹnìkan dúró wájú ọba Ìlọrin ó ṣàdúrà fún bàbá ó wá ń ròyìn bàbá bí ẹni ká jọ ń gbé àyín ni ó ní bàbá ọlọ́run lọ́mọ yẹn tẹ̀ ń ná lójúmọ́ ọlọ́run ló sì máa ọlọ́run kọ́ máa fọ̀pọ̀rọ̀ pò lillahi mulku samawati wal ardi lillahi mulku samawati wal ardi yakhluqu ma yasha'u gbogbo nǹkan pátá ọlọ́run ló dá ẹ̀rí ní sánmà ẹyẹ ń fò kò fẹsẹ̀ kanlẹ̀ ewúrẹ́ ó ń fẹsẹ̀ mẹ́rin rìn àwọn ẹ̀dẹ́ ènìyàn ẹsẹ̀ méjì la fi rìn à ń lo apá méjì àwọn èèrà àti ẹ̀rí wọn nílẹ̀ nísàlẹ̀ lọ́lọ́run dá wọn yakhluqu ma yasha'u tó bá wọ ọlọ́run ní dá ọ̀rọ̀ bàbá la sọ yìí wípé àwọn èèyàn máa dà gèrèrè àwọn ń tẹ̀lẹ̀ bí erin ọlọ́run ní kí wọ́n máa tẹ̀lẹ̀ bí erin àwọn ń tẹ̀lẹ̀ bí kìnìún ọlọ́run ní kí wọ́n máa tẹ̀lẹ̀ bí kìnìún bẹ́ẹ̀ ni èèyàn ń bẹ láyé tó ṣe pé wọ́n ń béèrè rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ òun gangan ọ̀dára rẹ̀ mọ̀ nínú ilé rẹ̀ yọ́lẹ̀ máa bi ìyàwó rẹ̀ léèrè pé sóòrí òun ni wọ́n ní ìyàwó rẹ̀ lè bi léèrè pé kí lorúkọ aṣọ ẹ̀ lé aláró nítorí bọ́lọ́run ò dá lóhùn ọlọ́run dẹ́nì kọ̀ọ̀kan wa lóhùn ọlọ́run ọlá ìpele ọlọ́la wà yìí ọlọ́run kó dá ẹnì kọ̀ọ̀kan wa lóhùn dídáhùn tó ti dá wa lóhùn láwọn abìkan àìní dá wa lóhùn mọ́ ọlọ́run má fi ṣàdánwò ọlá bàbá ọlọ́run jẹ́ ó kalẹ̀ kọ́ mọ́júmọ́ yakhluqu ma yasha'u irú ta torí ẹ̀ jókòó yìí ọlọ́run ló ní lọ́dọ̀ ká bímọ ká lóyún kóyún ó dúró kó péye ọjọ́ tó yẹ kó pé ẹgbẹ́ ọlọ́run ló ní ẹ̀yin ìyá wa mo fẹ́ sọ kìíní kan kìí ṣe kéèyàn mara tẹ́lẹ̀ ní fi doyún kí ni jẹ́ kó doyún àṣẹ ọlọ́run èmi ọmọ púpọ̀ ṣùgbọ́n àwọn àgbàlagbà sọ fún mi wípé kìí ṣe kéèyàn ọmọ ètè fàwọnú láì ṣé wọ́n máa ń fa ètè mọ́nu ni wọ́n ní kìí ṣe ní jẹ́ kí àwọn àyà wa ó lóyún
kí ni jẹ́ kí wọ́n lóyún ṣe bí àṣẹ Ọlọ́run. torí ẹ̀ láti jókòó yìí láti wá sọ pé lọ́wọ́ Ọlọ́run wẹ́rẹ́ àwọn àgbàlagbà wa ní wẹ́rẹ́ ní iṣẹ́ Olúwa wẹ́rẹ́ ní iṣẹ́ Ọlọ́run kò mú wàhálà dání rárá o ntọ́lọ́run bá ti fẹ́ ṣe innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun ntọ́lọ́run bá ti fẹ́ ṣe yóò ní kó rí bẹ́ẹ̀ ó sì ti rí bẹ́ẹ̀ náà nìyẹn a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run irú ta torí ẹ̀ jókòó yìí yahabu liman yasha'u inathan. yahabu liman yasha'u inathan. tọ́lọ́run bá fẹ́ ṣoore fẹ́ dà á ní ọmọ bíbí a sì fún lóbìnrin tó bá tún fẹ́ bí a tún fún lóbìnrin tó bá tún fẹ́ bí a tún fún lóbìnrin tó bá tún fẹ́ bí abilọ a tún fún lóbìnrin àwọn aráalé ọkọ àmọ́ wa pè sẹ́yìn ṣé àròlé ńkọ́ àròlé bàbá kábíyèsí ẹ̀ forí jìnnì o pé àròlé ńkọ́ ta ni ṣe bọ́lọ́mù ni ìmọ̀ ìjìnlẹ̀ tiẹ̀ sọ wípé ara ọkùnrin lobìnrin wà bó bá yìí bí ọkùnrin náà ara ọkùnrin ló wà wípé ọkùnrin ni àṣẹ yẹn wà lára ẹ̀ kìí ṣe obìnrin yahabu liman yasha'u inathan. yahabu liman yasha'u inathan. Ọlọ́run tó bá fẹ́ fúnyàn àfúnyàn lóbìnrin wọ́n yahabu liman yasha'u dhukura. yahabu liman yasha'u dhukura. tó bá sì wu Ọlọ́run àfúnyàn ní ọkùnrin rí tóbìnrin tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí ọkọ lọ wo ìyàwó rẹ̀ lọ sí tòun tó á béèrè pé kí ló tún dé olóbìnrin ni ó wá pàjúdé obìnrin tó lọ wò lọ sí tòun tó bímọ sọkùnrin ni ṣe bóbìnrin ni ṣé ọkùnrin ń sùn sílẹ̀ fọkùnrin ẹgbẹ́ láti ṣètò ọmọ ni ṣe bí obìnrin ní wà ń sàlẹ̀ tọkùnrin wà lókè àbí àwọn àgbàlagbà náà wí bẹ́ẹ̀ o èmi ò mọ̀ ń pa ẹ̀mí ṣẹ̀ débi ni o èmi ṣẹ̀ débi ni o mi ò mọ̀ nípa ẹ̀ o. wọ́n ní àwọn àgbàlagbà ní obìnrin ní wà ń sàlẹ̀ lọkùnrin wà lókè wọ́n ní pé tọ̀tọ̀ yọyọ ọkùnrin ní máa wà ń sàlẹ̀ àwọn àgbàlagbà ni wọ́n wí bẹ́ẹ̀ bó ṣe rí ni yahabu liman yasha'u inathan tí wọ́n bá wá ń bi ọkùnrin léèrè yìí pé obìnrin ló tún bí ni obìnrin ló tún bí ni ṣe bí obìnrin tí ń bí obìnrin yìí ṣe bóbìnrin ni ṣé kì í sọkùnrin wọ́n yahabu liman yasha'u dhukura bọ́ bá sì tún yá Ọlọ́run a sì tún fúnni lọ́kùnrin afọ ọkùnrin atúnfúnni lọ́kùnrin wá rí ọlá tọ́lọ́run dá tọ́lọ́run ṣe yìí kábíyèsí akínyìn kábíyèsí yóò ká ọlá ni ó kalẹ̀ o wọ́n yahabu liman yasha'u dhukuran Ọlọ́run wá ní òun a sì tún fẹ́ni tó bá wù ú ní ọkùnrin ó bá tún fẹ́ bí a fún lọ́kùnrin ṣùgbọ́n torí eléyìí tá a ti jókòó yìí lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́ẹ̀kan ṣoṣo lọ́lọ́run fún bàbá wa ní ọkùnrin ìbejì lẹ́ẹ̀kan ṣoṣo lọ́lọ́run fún bàbá wa ní ọkùnrin ìbejì ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́lọ́run fún bàbá wa ní ọkùnrin ìbejì. eléyìí tọ́pẹ́ ó sì jọpẹ́ lọ orúkọ ìyá wa olórí ní ẹlọ́bìnú ọtọ́pẹ́ ó sì jọpẹ́ lọ àbá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹta yuzawijuhum home dhukurana ní wàhálà náà. ó bá sì wọ lọ́hùn àṣírí àbọ̀nù wọ̀nù bàbá ti ń bọ́kùnrin bàbá àbóbìnrin bàbá ti ń bọ́kùnrin bàbá àbóbìnrin ọlá tí bàbá wa tọ́lọ́hún dá bàbá wa yìí ẹ jẹ́ á sọ pé alhamdulillahi alhamdulillahi rabbil alamin. obìnrin ń bẹ nílẹ̀ ọkùnrin ń bẹ nílẹ̀ ìgbà kan
báyìí làwọn èèyàn àwọn kan ṣe báyìí ẹ bá sọ pé ìpàkọ́ ẹlẹ́gàn kó sì máa mi pẹ́kẹ́pẹ́ ìpàkọ́ ẹlẹ́gàn kó sì máa mi pẹ́kẹ́pẹ́. Ìpàkọ́ ẹlẹ́gàn kó sì máa mi pẹ́kẹ́pẹ́. Ìpàkọ́ ẹlẹ́gàn kó sì máa mi pẹ́kẹ́pẹ́. Tójú ò tí ì rọ̀ àwọn èèyàn àwọn sọ pé ooru yìí mà mú ẹ bá débi ooru yìí mà mú àlẹ́gàn àgbẹ̀ kí ló ló ṣe ní kí ló ló ṣe ní mú ṣùgbọ́n ojú ọjọ́ kan ó borí ẹgbẹ̀rún ọ̀dá bẹ́ẹ̀ ni